ara àwọn ẹ̀gúsí tá a tó ń lò fún ẹ̀yọ́nú ayé rèé. Tí ò jẹ́ ń fomi wọ́n gbẹrẹ fún rẹ̀ la nílò. Tọkùnrin bá lò, àtọkùnrin àtobìnrin wọ́n máa yọ́nú sí i. Bóbìnrin bá lò, wọ́n máa yọ́nú sí i. Béèyàn bá ti wá rẹ́ ìyọ́nú obìnrin, tó rẹ́ ìyọ́nú ọkùnrin, kí ló tún kù tí ń wá láyé? Kó máa sáré àṣírí bíbò, kó máa sáré bí ó ṣe máa jẹun, kó máa sáré bí ó ṣe máa rówó ná, kó máa sáré bí ó ṣe máa rówó lò. Gbogbo ẹni tó bá sì ṣe, tó bá ráyè padà, kó máa bá fàdúrà ràn bàbá mi Edward lọ́wọ́. Pé iwájú tí bàbá mi kọjú sí, Ọlọ́run jẹ́ ó máa dáa. Ẹ̀yìn tó sì fílẹ̀, Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ láéláé. Ẹ̀yọ́nú òun lè rí tí ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́. Ṣẹ́rẹ́gùsí tá a ṣẹ́ kò níye. Mo ní eléyìí ìṣeré. Wọ́n bá ń ṣẹ́ lọ. Ẹ̀gúsí ni a kò síbi iná, a kò sẹ́gbẹ́ kan báyìí ná. Kí láwa á wá ọta náà rókò. Òun mo fẹ́ mú yìí. Níwọ̀nba náà ni ìtàgbélé ọta náà rókò ni. Ṣẹ́rí díẹ̀ láwa nílò tá a lò ń bẹ̀. Kì í ṣe gbogbo ẹ̀. Wọ́n ní jẹ́kún lóògùn tó ní. Jẹ́kún lóògùn tó ní. Wọ́n ní wọ́n ti ò méyín. Béyín bá ti pé méjì kọ́ láti ṣe kí ni? Kọ́ láti gbé mọ́sà ni. Ṣé ẹ ti rí? Ògùn ti dé. Èèyàn ò ní lo iṣẹ́ yìí dáadáa kọ́ mọ́ dúpẹ́. Wọ́n á jẹ́ wípé bóyá bí iṣẹ́ pọ́pílìkì kan ni wọ́n ń lọ. Ó rí wípé wọ́n kàn máa ń fẹ́ ọlọ́kùn lóṣì ni. Títí tó fẹ́ pọ̀ jù gan lọ́fíìsì pé ẹdún ní. Ṣé ẹni ìwà gbé nǹkan jẹ fọ́gá wa ni? Tó ń fi wá nífẹ̀ẹ́ rẹ̀ tó yìí. Nítorí wípé ayé ò fẹ́. Ìyọ́nú ayé tó dáa. Ayé bá ti ń yọ́nú sí yàn náà mọ̀ sí. Wọ́n mọ̀ fi re lọ yàn. Ẹ̀yọ́nú tá à ń fẹ́ ẹ̀gúsí tá à ń ṣe jẹ, tá à ń jẹ tá à fi ń ṣe. Ìwọ náà lọ rẹ̀ ẹ̀gúsí lọ́jà. Irú ẹ̀gúsí yìí ni ò bàrà ní o. Irú ẹ̀gúsí yìí ni o. Ẹlòmíì tó lè máa bí mílẹ̀ irú ẹ̀gúsí wẹ̀ pé bàrà ni ẹ̀gúsí bàrà ní o. Torí ẹlòmíì tó lè máa wò pé kí ni ẹ̀gúsí wo tó ni? Torí ẹlòmíì bí ìgbà tí ò tiẹ̀ kọjá lóko rí ni. Yóò tún máa béèrè wípé ẹ̀gúsí wo ni? Ẹ̀gúsí bàrà. Tá a máa ń jẹ láwọn máa ń ṣàgbo jẹ̀dí hùn. Wọ́n ní ká ṣe bí wọ́n ṣe ṣe ẹ bá kó ìtọ́sẹ́ kó lè bá rí bó ṣe yẹ kó rí. Ṣẹ́rí ẹ̀gúsí yẹn ni. Ìwọ náà lọ rẹ̀ ẹ̀gúsí bó ṣe ìtọ́jú ọtí ṣẹ́ kalẹ̀ náà ní déédéé yóò ṣiṣẹ́. Torí ẹlòmíì tó lè máa wò pé ṣé táwọn bá rẹ̀ yìí tó ń ṣẹ́ kalẹ̀ ńkọ́? Kò ní ọmọ ṣiṣẹ́. Wọ́n ní jẹ́kún lóògùn òkun ni bọ́. Bọ́ bá rí tí wọ́n ti lọ kalẹ̀. Kódà tó bá rí tí àwọn Ìgbò máa ń lọ kalẹ̀ rà yóò ṣiṣẹ́ tó fẹ́ ó ṣe. Àlùbáríkà abẹ ló ṣe pàtàkì. Ẹ̀yọ́nú yìí dà gan. Tọkùnrin bá tẹra mọ́ lílò gan, àfàìmọ̀ kóbìnrin ọmọ pọ̀ jù fún. Tóbìnrin náà bá sì tẹra mọ́ lílò gan, àfàìmọ̀ kókùnrin ọmọ pọ̀ jù fún. Ṣùgbọ́n wọn lọ́mọ ibi tó fi ń lò ibi tó bá fẹ́ kó ṣiṣẹ́ sí ọwọ́ rẹ̀ ló wà. Wọ́n á yẹ kó ọ̀rọ̀ lóbìnrin dé lọ fẹ́ kó ṣiṣẹ́ sí ọwọ́ rẹ̀ ló wà. Wọ́n á jẹ́ kó ọ̀rọ̀ lọ́kùnrin dé lọ fẹ́ kó ṣiṣẹ́ sí àjẹgbé tí wọ́n wá káàkiri nínú ayé nù. Ṣùgbọ́n ẹ̀yọ́nú yìí dà. Bí èèyàn bá ń lo wẹ́rẹ́wẹ́rẹ́ àṣírí ọmọ bò. Tí màá ń sọ fún gbogbo àwọn èèyàn tí ń pè mí lọ́tún lósì ni pé báṣìírí sẹ̀mó bá ti ń bò ewu ti lọ. Báṣìírí sẹ̀mó bá ti ń bò ara àwọn nǹkan tá a tó rò pé kí ni tí ò kọ́ mọ̀ kò tí sẹ́ni tó fi iṣẹ́ ilẹ̀ lọ́nà rí. Bẹ́ẹ̀ nìkan bá tó fi iṣẹ́ ilẹ̀ tó twist ẹ̀ mo lè pẹtíṣàn rẹ̀ lórí iṣẹ́ bàbá mi ni. Bí ẹ bá fẹ́ filé àjúbà lọ́wọ́ Fágbénró ṣe bàbá rẹ̀ ni o. Àjúbà lọ́wọ́ bàbá òrìṣà tó lá o. Iṣẹ́ wọn ni o. Kò sí tó burú ń bẹ́ẹ̀. Kò sí tó burú náà o. Bí wọ́n náà bá kọ nǹkan lórí iṣẹ́ oúnṣẹ́ bí wọ́n náà júbà rẹ̀ ìyẹn iṣẹ́ tó burú iṣẹ́ tó bad
kì í ṣe tí ò dá, kì í ṣe tójú òrírí. Nínú àwọn àkáǹtì bàbá wa ń gbà mí bàbá rí ọ̀rẹ́ iṣẹ́ ọ̀rẹ́ mi báyìí. Ní ìjọ tí n bá wá fẹ́ múṣẹ́ ọ̀rẹ́ wọn kan wá, mo lè sọ pé bàbá báyìí ló kọ́ bàbá mi nígbà kò sí tó burú bẹ́ẹ̀. Ṣùgbọ́n tí bàbá mi gan ò tí ì lò tán, tó bá tún nílò bàbá bàbá. Ṣé ti rí ogun ti dé? Kó lè dùn wò, kó lè kúnná, kó lè nítumọ̀. Ẹ̀rí pé bá a ṣe ṣe yìí nísìnyí, ó neat. Nọ́mbà tẹ́ pè mí sí 080 30 45 6383 080 30 45 6383. Òun nọ́mbà tẹ́ pè mí sí. Ìlú Ìlọrin náà mo wà, lágbo ọba, anywhere. Tẹ́ ẹ bá ń bọ̀ wá sílùú Ìlọrin, ẹ sọ̀kalẹ̀ last bus stop, ẹ jókòó dúró last bus stop. Ẹ wá sọ fọ́lọ́kọ̀ wípé ilé epo lẹ́ ń lọ lágbo ọba. Ilé epo lágbo ọba. Tẹ́ bá ti dé ilé epo yẹn, ẹ wá béèrè junction Olú guest house. Tẹ́ bá ti dé junction Olú guest house yẹn, ẹ rí sáńbọ̀dù níbẹ̀, Òrìṣàtọ́lá Ifágbẹ́rọ́ Herbal Medicine Limited. Ẹ béèrè ilé Ifágbẹ́rọ́ ọmọ Òrìṣàtọ́lá pé ṣèṣègùn àgbáyé. Nígbà gbọ́ àǹfààní bẹ lórí YouTube mi, Òrìṣàtọ́lá Ifágbẹ́rọ́ Herbal Medicine Limited. Ẹlòmíì lè máa béèrè pé tùràrí wo là ń dà sí, bíntù ni. Bíntù láàrin iṣẹ́ tẹ́rì. Tó bá ti lọ tán, ẹ̀gúsí àti ọ̀tá náà rókò pẹ̀lú bíntù ṣe ti rí. Torí bíntù eléyìí ọ̀pọ̀ ọ̀pọ̀lọpọ̀ máa ń lò. Àwọn ní sọ̀rọ̀sọ̀rọ̀ kéékèèké ọ̀pọ̀lọpọ̀ máa ń lò. So tẹ́ bá ti po báwọn, ó di pípò pọ̀. Ṣé ti rí ogun ti dé? Ogun ti dé. Bó láà máa lò. Tó bá ti ń jáde tó ti wẹ̀ tó ti para tán, ọkàn á fi kan ọwọ́ rẹ báyìí. Ṣé o ti rí báyìí? Tó bá wọ̀ fi pa gbogbo ara rẹ. Tó bá wọ̀ fi pa ojú nìkan kó máa jáde lọ. Ẹ̀dín kan ọ̀bọ̀ kẹrì. Ẹlòmíì lè máa tó ń wò pé ṣé wàá gbọ́dọ̀ sì para báyìí. Níta bá filẹ̀ lọ́la àwa náà ń lò. Wọ́n máa lò. Ayé ọ̀fẹ́ ọ. Wọ́n fowó fẹ́ ọ. Wọ́n fi nǹkan tó dá fẹ́ ọ. Wọ́n náà mọ́ sùn. Àkókò ń lọ́nu. Àyọ̀nù lélẹ́yìn ní ìṣẹ̀lẹ̀ ìtìjọ́ ti dẹbọ ní ìsìn. Báwọn ẹlẹ́sìn ìtàtọ̀ rìn wọ́n bá ní wọ́n ti fókù spirit kan ní kíní kan ní wọ́n sì lé ọ̀pọ̀lọpọ̀ kúrò ní ojú ọ̀nà àti sórí ire wọn. Wọ́n jẹ́ yọ fọ́ ọ̀rọ̀ ẹnu bá tiẹ̀ jẹ́. Má sùn kò lè sùn. Ẹ like, ẹ share, ẹ comment. Ọkàn wọ́n balẹ̀ o. Inú wo dùn o. Àárò owó náà o. Ọ̀nà ó sì fún wa o. Ẹ̀mí wo gùn o. Ire o. Ire gbàǹgbà.